mi tí irú nǹkan báyìí rí kí mosquito máa wà bí 247 tí wọ́n máa tan iná tó máa flate mosquito máa wà insect máa wọlé mi tí ti rí eléyìí Nàìjíríà náà wà o insect máa wà bẹ́ẹ̀ bá rí insect ẹ máa rí oríṣiríṣi nǹkan. How are you, ẹ̀yin ogun ọ̀run? I have a cellular, I have a wireless, I have a mobile phone, I have a megaphone, wetin you go do? I will telephone to Jesus, I will telephone to my God, I will telephone, wetin I go say o? Hello, Elédùmarè, àwa yìí, ẹ̀yin ogun ọ̀run. Tẹ́ bá mọ àwọn olè ládùúgbò yẹn bá wa táàgì wọn. Hello, ẹ̀yin olè ọlọ́ṣà tẹkun orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ọlọ́ṣà lójú yín dà. Ẹ̀yin olè ẹgbẹ́ abátẹ̀yàn jẹ́ ẹgbẹ́ àwọn ọkùnrin tó ń bá tẹ̀yàn jẹ́ ẹ̀yin ọlọ́ṣà ẹ yọjú síbi abẹ́rẹ́ yín. Àwọn olórí burúkú ẹ̀yin tí ẹ tún complainer tẹ́ sọ wípé mo wọ aṣọ tó ṣí àyà mi lẹ̀ ọjọ́ tí mo ti wọ̀nyí tó bo àyà mi kí ni mo rí gbà bọ̀ ṣèbáyà mi mo ṣí mi ìṣáyà yín lẹ̀ o ọjọ́ tí mo dẹ̀ ti dé Nàìjíríà mi lè máa wọ aṣọ kan ooru mú ní Nàìjíríà yìí ìlú tí òtútù ti mú mo máa ń borí mi ní Nàìjíríà aṣọ tí mo kó wá mi lè kó sọnù o nítorí pé mi rí èèyàn ṣe shopping fún mi owó mi mo fi ṣe shopping o ẹni tó bá dẹ̀ complain pé mo wọ aṣọ tó ṣe àyà mi lẹ̀ torí Ọlọ́run ẹ lè lọ ra aṣọ tó bá dọ́rùn wá àti scarf ẹ ṣe shopping tuntun fún mi ó ti yé eléyìí gan nítorí pé mo ti ra kí n tó débi ni. Ìgbà tí mò ń bọ̀ ó nìkan tí mo lè dì wá o hòtẹ́ẹ̀lì ni mò ń gbé látijọ́ yìí. I'm coming back to explain myself in English. Ṣàlàáfíà ni ẹ pẹ̀lẹ́ o mo kọ́ bá orí mi àbí mi lè máa lo scarf méjì fìlà méjì látọjọ́ tí mo ti dé. I came with 2 scarf and also two kí ni wọ́n máa ń pè turban. So I cannot be using 2 every time. For the past, I'm going to be 1 month soon. Akilode. And again, I'm not in my house, I'm in a hotel. I mean, mi lè máa ra nǹkan sóòtẹ́ẹ̀lì o. Ẹrù tí mo kó wá gan box mi kún wọ́n wò pé kí ló dé tẹ́rù pọ̀ bẹ́ẹ̀ yẹn. Àtúndé bí àtúntì bẹ̀rẹ̀ sí ra Ọlọ́run má jẹ́ àfọwọ́rà kìsà. Àwọn sáì tó ń rán Nàìjíríà sí. Àwọn ará complete aṣọ àwọn máa mú jọjọ́ yín wọ́n kọ́ọ̀tì ẹ̀ fún yín wọ́n ní kẹsànwó. I don't want problem for my life o. The people are complaining that they will my mommy cannot complain. Tí mommy bá complain kí ni kàn ṣe? Aṣọ tí mo wọ̀ wọ́n gé báyìí. Ṣé mommy mi ló sọ pé kí n láyà ni? Mo ti ń tọ́jú aṣọ yẹn tipẹ́. But it's time even anytime I'm going to Canada, I'm going to go with it. I'm still going to rock it in Canada. Because in Canada, that is nothing. But here, people who are not shopping for you, they will complain about your dressing. And Kuma, I'm not doing ashewo. I'm not a lesbian. I'm not a prostitute. I don't sell my body.
God just bless me with the menunu, you know, all those things. God just bless me with those things. So what should I do? So I'm shopping for myself. Oh. All right? I cannot even be shopping. So and some people tó bá ti ní kó gba gọ̀jẹ̀ tó bá ti gba gọ̀jẹ̀ no ma bí wọn. Ṣàjẹ́ ni wọ́n. They want to sleep. They will steal from you systematically, directly, indirectly. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. So I can put on anything. Like I'm not even wearing nika. I don't like nika, but I do wear nika at times. Okay. So ní summer time ní Canada máa wọ nika. Ṣùgbọ́n mo máa ń wọ nǹkan tó bá fit mi. Aṣọ yẹn fit mi ó kàn sí tí n bá jókòó. So maybe because of the bra, the clothes has a padded bra. I mean that my gown is padded, and also I wear padded bra. So maybe that's what lifts it up. And Ọlọ́run kedere ẹlẹ́wà ni ológo dídán ni ọba tí ò kì í farapamọ́ jẹni níyà Ọlọ́run ni kì í ṣe èèyàn. Mo ti ní aṣọ yẹn kò sí mo ṣe lè sọnù. So and if you don't like it, àwọn aṣọ tó ń rà tó ní gèlè tó dọ́rùn wọ̀nyẹn is here. I can tell you my size, or you pay tailor to sew one for me. I can be changing it. But if whatever I have, if I want to wear it, and people complaining, I don't want thunder to strike anybody. If you cannot look at it, gbójú ẹ̀ sọ́hun. Tọ́jọ́ tí mo borí, mi ò gbowó. Tí n bá ṣí àyà mi lẹ̀, mi ò gbowó ń bẹ̀ o. Ẹ torí Ọlọ́run. Anybody that is not feeding me, you don't pay for my hotel, you don't clothe me, you don't give me money for food, okay? You cannot control me. Is there I see my chest? That I open my chest? I'm not your wife. Am I your wife? Am I your girlfriend? Who am I to you? Let me rock my life the way I want. Please, oh, excuse me. Excuse me. I don't want problem. Ó ti yé yín, mo kàn sọ fún yín ni. I don't have time for talking right now. I have a lot of things to say, but àti ẹ̀ ní láti sọ. I don't have time for bullshit. Ẹjọ́ tó wà wájú Ọlọ́run kọjá ẹjọ́ sìgá àti gbó. I want business. I want money to take care of ọmọ mi, ara mi. Kí n sọ gbogbo ohun tí n bá dé ẹjọ́ ti yé bẹ́ẹ̀ yẹn. I don't have o. Alhaja Aliko Dangote. Ẹ torí Ọlọ́run divorce wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Divorce. There is a way of divorcing. Divorce. You see, let me tell you something. Anybody that love you, if anybody love you, don't deceive yourself. They will take care of you. They will, you know, whatever you want, they will do it for you. They want you to be okay. Anybody that don't want you to be okay, don't wish them bad. Just be yourself. Okay? Ìwọ tó kọ Alhaji Aliko Dangote síbí. Aliko Dangote, Alhaji, wọ́n bẹ̀rù Yorùbá bó ṣe wà yẹn. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. So, if I dress anyhow, I'm not doing it to, you know, to spite anybody, okay? But if I have clothes that I have before, that I don't have money to buy new one now, don't complain, okay? Don't complain. And all of you, olórí burúkú ọmọ, tell my business, I want to know you better. If you call me, or I want all those armed robbers, they send you message to me. I drop it, ni o. Tí bá ní mo drop case, mo lè lift ẹ lọ́la. Because mo máa rí pé àwọn olè kan náà. Ó ti yé yín bẹ́yẹn. So kẹ́ fi mí lọ́rùn lẹ̀. Ẹ̀yin olè yẹn, ẹ̀yin ọmọ olè, ẹ̀yin terrorist Nàìjíríà, ọmọ Yorùbá especially àti gbogbo ẹ̀yin tó ń rán káàkiri. Ẹ jẹ́ kó rí ìyá yín pé mi ìbá yín ṣeré o. Torí ẹ̀ tí n bá ti fẹ́ sọ̀rọ̀ mi, tí mo fẹ́ wẹnu mi rọ̀fù. Ó ní mo ṣe yá gbé Alhaji Aliko Dangote náà síbẹ̀. Bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. So anybody máa lọ bá anybody jà. Wọn ò ní máa bá mi jà nítorí wọn. Wọn ò dẹ̀ ní máa bá wọn jà nítorí mi. Ìyẹn bó ṣe jẹ́ o. Anybody park well. Trailer fẹ́ kọjá o. Torí trailer bá pa yín kò sí nǹkan tó kàn mí o. Ẹ fi mí lọ́rùn sílẹ̀ mi ṣe rọra sọ fún yín yẹn. Ó ti yé yín. Many wèrè wà ńlẹ̀. Okay? Many wèrè wà ńlẹ̀ o. Tó bá ti mọ̀ pé o lè pààyàn kó jẹ́, kó dẹ̀ dúró tì, kó sọ pé wọ́n ló pa. Jẹ́ kó rí ìyá ẹ̀ kó pé mi ṣe sọ fún ẹ yẹn. Maintain your lane. You no feed me. You no clothe me. I no steal from you. If he steal from you and he want to steal from me and I say no, you try nonsense, I curse you. Okay? Ìgbà mi tí bá sọ̀rọ̀ máa dàbọ̀ mo kàn fẹ́ fẹ́ lè ṣe. Excuse me.
Can you please give way? Excuse me. Can you focus your own? Hear me. Can you face your warrants and let me focus on my own? All right? You cannot be controlling me. I cannot. You okay? So torí pé káwọn kan máa fẹ́ já ẹ jẹ, kan máa fẹ́ ṣá ẹ jẹ, ó lè gbádùn. Ṣé rí orílẹ̀-èdè Nàìjíríà yìí? Orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ṣé bó náà lélẹ̀? Àjọrọ̀ ọ̀fẹ́ àbá àjọrọ̀ ọ̀fẹ́. Kò sí ikú tí ò rẹ̀ dìyẹ lọ́rùn. Kò sí ikú tí ò rẹ̀ dìyẹ lọ́rùn. Àwọn òde ń ṣe dìyẹ. Ìyẹn mi pé tó bá dùn, a máa jẹun. Tí ò bá dùn, wo àti rírí. Kò jẹ́ big deal. Ó ti eyín mẹ́yẹn. Ṣùgbọ́n ẹlẹ́mìí ló máa last. Ìyẹn bó ṣe jẹ́ o. Ṣé rí pé mo ti gbé wọn lẹ̀ mo dẹ̀ sọ pé peace fún yín, mo tún kiss yín. Ṣùgbọ́n lẹ́yìn tí èèyàn bá ti sọ pé torí Ọlọ́run tó bá ti gba torí Ọlọ́run, wàá gba torí èṣù. Tá bá ti sọ fún yàn pé gba torí Ọlọ́run tó lòun gba torí Ọlọ́run, wàá gba torí èṣù. Ìkan nínú méjèèjì ni bó ṣe wà báyìí sí. Torí Ọlọ́run tá rọra mú wa yẹn peace dem pé tó pé you learn in hard way. Ẹ̀yin gan máa learn o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. If you don't park well, you disturb me, thunder will strike you. Okay? I don't want to be angry. That's why mo ṣe jókòó jẹ́jẹ́ mo rí nǹkan tí mo lè sọ. Màá tún rẹ́rìn gbà mí. Ẹ̀rín mi jájẹ́ kí n máa rẹ́rìn lọ bẹ́ẹ̀ o. Ọ̀run lè smile lórí, kó lè smile kí gbogbo ẹlẹ́dàá ṣẹ̀dá kó lè rẹ́rìn sí wa. Okay? Wọ́n máa complain àwọn kan wọ́n ṣe terrorist. Gbogbo yín tẹ̀ ń ṣe gbogbo òṣì tẹ̀ ń ṣe yẹn tẹ́ máa fi pàgbà nǹkan oníkan. Terrorist ni yín ṣe ẹgbẹ́ pé mo sọ fún yín. You are too many. Olè. Oríṣiríṣi jàgùdà pálí lóríṣiríṣi. I don't have your time. Tí n bá rẹ̀ ní tí bá fẹ́ yín mi ẹ jẹ́ ìrora máa fẹ́ bẹ́ẹ̀ yẹn. Aṣọ tí mo dẹ̀ wọ̀ ń jọ yẹn, somebody say olórí burúkú ni yín o. Àwọn ọlọ́pàá sì máa gbé yín pa nítorí pé gbogbo comment wò tẹ́ máa ń káàkiri yẹn. Máa wò mí inú yín. Tẹ́ bá bully mi kò ṣe kankan. You bully me. Ìṣẹ̀lẹ̀ burúkú tàbá mi máa ṣẹ̀ sí ẹ. Bó bully mi, àìsàn tí ò gbógun tí ò ní nísìnyí, tí ò ní solution, adébáyé ẹ. Gbogbo ẹni gba iṣẹ́ òkùnkùn lórí mi. Ikú burúkú ló máa pa ẹ́. Ọlọ́run máa gbé gbogbo tó bá ní láyé, ó máa gbé ṣánlẹ̀, ó máa bàjẹ́ lójú ẹ. Á dá gbogbo nǹkan ẹrú. I don't want to curse you. If I curse, it come to pass. When I pray, it comes to pass. So I'm going jẹ́jẹ́. Ẹlòmíì máa sọ pé, wetin she gonna do for Nigeria? In my country, you cannot block me, you cannot stop me coming to Nigeria. I've come none here. It's my country. I'm saying, she came to Nigeria to do what? Ṣẹ́yìn nìkan ni wọ́n ṣe lẹ̀ fún Nigeria fún ni. Don't ask that stupid question from me. I mean, don't tell me that stupid word again. You believe that the criminal alone should be working freely and be owning it make Nigeria difficult for people. Tell about it. What she can do for Nigeria? She wear this aṣọ tó wọ̀. All of them people that they have nothing. You see, Sherry ẹ̀yin kan wèrè níyìn. Ọlọ́run Elédùmarè gbọ́ wèrè gidi, wèrè Asaba, wèrè Èkó, wèrè Balógun. Oríṣiríṣi wèrè ni majority of you. Nítorí pé ẹni tí ò lè fún yín lówó. Somebody is in London, somebody is the. Those people are not patronizing them. They will chase all the people, their customer, they will chase them away and they will accept. Somebody that is good to you, they will not they will chase them away. Wọ́n wá present the bad person fún yín. Ayé yín ti bàjẹ́. Leave me alone. Tó bá ti mọ̀ pé wà nínú àwọn tí mo ti kà sílẹ̀. Tó bá disturb ayé mi, tó fẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ṣe ẹ́, kó ṣẹlẹ̀ sí ẹ. Leave me alone. Lórí burúkú yín. Olè àwọn bàrà ò bánsá tó bá ti ní kó jẹ́ lólè Yorùbá tó bá ti wọ́n fẹ́ jẹ́ lólè àbí tó fẹ́ gbà nǹkan lẹ́yìn tó kọ̀ àti Igbo náà ṣe wọ́n máa tàṣà gidi ni. They will turn it to rough and all this with all these misbehaviors, with this bad attitude in Nigeria, you want good government. My foods wo ẹ ti rí ẹjọ́ ẹ fi mí lẹ̀ o dáṣọ ró mi ò lè pè mí lárugún. Ó fún mi lóúnjẹ tí n bá ní ìdówó tí n bá ní ni máa sọ dówó tí n bá ní ìrànlọ́wọ́ mi ní gbẹ́kẹ̀lé èèyàn tó Bíbélì gan sọ pé ègbé ni fún ẹni tó bá gbẹ́kẹ̀lé èèyàn mi gbẹ́kẹ̀lé anybody Ọlọ́run mo gbẹ́kẹ̀lé ó ti yé leave me alone bí mo ṣe sọ fún yín yẹn ìwọ tó sọ pé good morning ma God bless you ìyẹn bó ṣe jẹ́
èyí máa lọ bì kan how much are they selling cement ṣé Dangote nìkan ló ń ta cement ṣáà rí pé mo gbé Dangote lẹ́sìn Alhaji Aliko Dangote ẹ má bínú jàre mi gídáná ṣùgbọ́n èèyàn you know so ẹ ṣáà rí pé mo gbé wọn sílẹ̀ so àwọn nìkan kọ́ ló ń ta cement kẹ kó ṣì dànù kẹ kó ṣì lọ kọ yé disturb mi. How much are they selling cement? How much are they selling this? You want me every time tí bá ti jáde máa máa sọ̀rọ̀ kan sí mi létí ní tí máa wá sọ kémi máa plead fún wọn káwọn máa tọ́ṣọ̀ mi ní sóríire ni. Ṣebí mo wà ń bí what you came to Nigeria, do you know what we are facing? Ṣebí what you are facing òun náà ni mo face. You are facing what I do kí ló ti face. Wọ́n pa èèyàn fún wa àrí justice wọ́n jà mí lé àrí justice bọ́ àwọn èèyàn ṣe àwọn ló máa criminal ló máa right so kí ló ń face tá a ti face rí òun náà là ń face báyìí. òun náà là ń face báyìí. You said you don't know because you are in Canada, that's why you use a kikrikan. I'm in Nigeria. As a citizen of Nigeria, a month ago, I mean a few days down, I'll be a month in Nigeria and I've been living in hotel. Ẹ̀dẹ̀bẹ̀ lọ́wọ́ wọn o, mi ò jẹ hotel kankan lówó o. Owó tí mo fẹ́ san ní hotel yìí should be around 100,000 and something. Ní balance tó yẹ kí fún wọn 200 ni mo send sí account wọn ní àárọ̀ yìí o kàn fún mi balance mi mo dẹ̀ mọ̀ pé wọ́n máa fẹ́ ṣe calculation so that owó yẹn á lè ra ìwọ̀n ní fẹ́ mú report mú return sílẹ̀ but wọ́n bá ṣe náà mi bẹ́ẹ̀ má ṣe ìkà fún mi mo lè rí o mo máa ń fi nǹkan èèyàn sí ẹ̀fọ́ lọ́hùn ni ṣùgbọ́n tí o bá gba nǹkan 1,000 lọ́wọ́ èèyàn o máa san o lè fi san 1 million so èmi ò ń jẹ̀gùn mọ́yán ṣòtì èyí mẹ́yẹn alẹ́nikẹ́ni tó bá tún wà dí mi tó kò ń tan pẹpẹ ayé mi káàkiri láṣẹ Èdùmàrè àṣírí ò ní bò lágbára Elédùmarè àgbàdo tó bá fẹ́ wọlé báyìí kò ń wọṣọ wọlé láṣẹ Èdùmàrè àṣírí ò ní bò gbogbo ẹni tó bá tún wà dí mi sí mi ìwádìí ẹ tó dààmú ayé mi tó jà mí lólè tó ṣèkà fún mi tó ní kó tó máa tẹ̀lé mi kí láti dààmú mi Ọlọ́run máa dààmú ẹni tilétilé gbogbo tó bá ní láyé lọ́lọ́run máa fi dààmú sí àti ìṣòro tó bá lò ní dẹ̀yìn lẹ́yìn mi ìyẹn bó ṣe jẹ́ láàárọ̀ yìí. Yoruba is just all these people, you know, I don't want to even put my mouth in anybody's issue now. Like, you know, all of them. Some people are sending them out. They just want to frustrate me. You know, I noticed that since the time tí wọ́n ti ṣe refinery yẹn, àwọn abroad tó ń jẹ nínú ẹ̀ ó bínú. Àwọn international, àwọn local level náà tó ń képo jáde, they are angry. All the people tó ń bá orí ẹ̀ they are angry. Kúkú rí mi kọ́ fún mi kọ́bọ̀. Abẹ́rẹ́ anybody kó fún mi lówó ẹ̀rí mi lọ́dọ̀ ọ́fíìsì àríkò Alhaji Aliko Dangote gbogbo àti mo ti ní mo book àtìmọ́tò wọ́n rí mi wọ́n sí ń lé èmi náà kẹ̀dẹ̀ owó mi mo fi sanwó tẹ̀ gbogbo àwọn tí mo ní mo fẹ́ gbé lọ sí court bá tí mo ti débẹ̀ tí mo ti rí gbogbo àwọn lọ́ọ̀yà gan tán ti ń pe gbogbo connection bẹ̀ mo ní mo suspender for mo fi everything sílẹ̀ àmọ́ mi dẹ̀ tún sọ̀rọ̀ pé kí n gbàgbé ẹ̀ mo dẹ̀ gbàgbé ẹ̀ but tí bá ní mo gbàgbé nǹkan tẹ́nìkan bá tún wá dúró sọ́nà tó fẹ́ máa block mi tẹ́lá máa gborí ẹ̀ kọjá o wallahi tallahi physically and spiritually tẹ́lá máa kọlù ẹ́ tí tẹ́lá ò bá kọlù ẹ́ kékeré tẹ́lá ló máa kéré jù nínú nǹkan tó máa kọlù ẹ́ caterpillar gan máa gborí ẹ̀ kọjá tó o bá lóò ní give way tó o ní sọ èmi àtọmọ mi lọ́rùn lẹ̀ láti máa yọ mi lẹ́nu láti máa wádìí mi kiri tẹ́lá máa pa yín rẹpẹtẹ torí bẹ́ẹ̀ kì í ṣe tẹ́lá Dangote o gbogbo ẹnikẹ́ni tó wò kì í ṣe tẹ́lá Dangote o torí mi ìdún tí máa dáràn sí wọn lọ́rùn torí àdúrà mi máa ń gbà àṣẹ tí mo dẹ̀ pa máa ń rọlẹ̀ torí bẹ́ẹ̀ sọ mí lọ́rùn lẹ̀ tó bá fẹ́ kí ìṣẹ̀lẹ̀ àbàmì kó ṣẹ̀ sí ẹ leave me alone. I don't trouble people. I don't want you to trouble me. ẹ̀yin olórí àwọn olórí burúkú kan ti ẹ̀wà tó yẹ pé their brain is so shallow. Somebody sitting somewhere ó fi orúkọ ẹ̀ máa scam wọn like that person have nothing to offer them. Is a bad person. Wọ́n máa ya photo ṣé gbogbo photo mi tẹ́ ti yà ẹjọ́ ẹ jẹ́ kí n rí orúkọ mi níbi tẹ́ máa ń fi wọ́n sí yẹn kẹ́ blog mi dáadáa abẹ́rí mi pẹ̀lú dọ̀tí mi ìyá aṣọ wọ̀ ibi tí mo ti raṣọ mi ìjẹ wọ́n lówó àwọn ló máa jẹ mí lówó wallahi tallahi mo dára mi lójú ni kì í ṣe tẹnu dignity and decency orí ẹ̀ láwà yìí àdẹ̀ tóbò àṣe lesbian àfọmọṣọ aṣaṣẹ́wó a lè forfeit dúkìá nítorí ọmọ wa torí dúkìá tó ju dúkìá lọ́mọ fún lọ́dọ̀ tèmi
ṣótiyé mi dẹ̀ ní forfeit dúkìá mi dẹ̀ kì í ṣe ọ̀lẹ ẹni bá dẹ̀ jẹ epo mi àbí tó jẹ 10 kobo nínú owó mi tó bá fẹnu burúkú bá sọ tèmi àbí tó lọ kò láìpẹ́ láwọn ìka ènìyàn láti gbàbọ̀dẹ̀ fún mi ó ní rólóore láyé ọ̀nà ẹ̀ ò ní là inú ẹ̀ ò ní dùn ó sì ní pẹ́ láyé ọ̀run máa gbá ẹ wọlẹ̀ ní ìpakúpa la máa ń pajẹ́ ògún wọ́n máa pa ẹ́ dànù very soon ọwọ́ ikú òjijì máa pa ìwọ ènìyàn tó bá gbàbọ̀dẹ̀ fún èmi Bọ́lá àti ọmọ mi Adébùkọ́lá Tolúwa ni mi Olúwa ṣe fún mi tó bá gbàbọ̀dẹ̀ tiwa ikú burúkú máa nawọ́ gun ẹ very soon tírélà máa jálù ẹ lójijì ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi máa dé báyìí sọ mí lẹ̀ let me be on my lane okay enough is enough of bullshit má wádìí mi mọ́ mi ìdẹ̀ ṣe ń jà lólè tó bá lọ fẹ́ jà mí lólè olè ẹ̀mí á jà ẹ̀ gbogbo ẹni bá jà mí lólè olè ẹ̀mí á jà ẹ̀ ikú á strike ilé ẹ̀ ní tó dájú nínú ilé ẹ̀ ní kó máa gbé lọ ìyẹn bó ṣe jẹ́ ẹ̀ ní ṣoríire gbogbo ipò òfò lómi ẹ̀fọ́ máa ń ṣe ẹ máa ṣe dànù láyé ìyẹn bó ṣe jẹ́ o èmi fẹ́ lè ṣe lọ́ṣẹ́ pé wọ́n tún paná gbogbo ayé káyé náà ni ẹ bá máa pa kẹ́ máa tàn that's your ṣàlàlà wàhálà tí yín nìyẹn bó ṣe wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín you no change no change you no change Nigeria government will not change too because out of the citizen ni wọ́n ti ń yọ àwọn Nigeria rulers you so if Nigeria people are so mean no justice everybody wicked like this I am telling you you cannot get a change charity begins at home before we can get a good government a good that will certify whatever you want that will give you whatever you want you are going to be you have to change too you have to be a good example because among all of you that's where they detect and choose a leader so continue your bad way otiye continue your bad way bad people náà ló máa wá ṣó ti yé mi sọ pé a ti kó sí inú Nàìjíríà iná a ti kó sí ṣó ti yé mẹ́yẹn tí mi bá ti jí nǹkan ẹni bá lóun fẹ́ jí nǹkan mi Ọlọ́run ò ní gbà fún tó bá wá jí nǹkan kan ó lè mí máa já òun ó ti yé ìyẹn bó ṣe jẹ́ ẹ sọ mí lọ́rùn lẹ́ẹ̀jẹ̀ wà ń tèmi àlàáfíà ni mo wá fún mi ì dẹ̀ gbógun tìyàn tó bá gbógun tì mí ogun tó jọjọ orí ẹ̀ máa jálù ẹ̀ ìyẹn bó ṣe jẹ́ ṣé ti rí Naija NEPA Tolú pé àwọn pípò yìí pé kán fún mi ní bíl mi kán fún mi kán jẹ́ kí n mọ ọ̀rọ̀ iye tó máa dá padà fún mi àwọn tí náà àti ọjọ́ tí mo ti dé mi tí dé Ondo State ṣé ẹ rí pé mi ní dé Ondo State ni a máa dóńdó I'm from Ìkàrẹ́ Àkókò mi ìdẹ̀ tí dẹ́pẹ̀ gan a máa dẹ́pẹ̀ mi tí dẹ́pẹ̀ láti ọjọ́ tí mo ti dé a máa dẹ́pẹ̀ my daughter is from Ẹ̀pẹ́ Lẹ́kì a ti lọ sí ọ̀nà Lẹ́kì free zone níjọ́ yẹn àdúgbò wọn nìyẹn so bọ́tà tó máa dẹ́pẹ̀ gangan síbẹ̀ yẹn bóyá iná gbogbo náà ló ń mú lọ. Nàìjíríà mo ti rí bí wọn mú náà lọ mosquito bẹ̀ mi tí rí ìlú tí mosquito máa dédé ṣù mọ́yàn mosquito ó máa ṣù mọ́yàn báyìí ni o flit bẹ̀ mosquito kò ní ràn wọ́n á flit inú ilé ò ní mọ̀ bí tí insect máa kàn dédé wá á kàn dédé bonú ilé wọ́n dẹ̀ ti window wọ́n ti everywhere mi tí rí irú ẹ̀ rí very wicked spirit don't look at it. From Ẹ̀pẹ́ Lẹ́kì a ti lọ sí ọ̀nà Lẹ́kì free zone níjọ́ yẹn wọ́n máa ní ìlú lè ojoojúmọ́ náà ń ṣe party ìlú lè the government is not good every day ni wọ́n ṣe party every day ni wọ́n raṣọ báyìí wọ́n máa gbọ́ wọ́n ti mú gbogbo aṣọ yẹn wọ́n pieces ẹ̀ papọ̀ check the door. Call them. No, put it back and it's not working. Mama, the country is hard. The country is hard, and
They are doing party every day and they will spray money. Àwọn ọkùnrin àti obìnrin báyìí wọ́n máa kóra wọn lọ sóòtẹ́ ni lójoojúmọ́, and the country is hard. The country tó tiẹ̀ sweet gan wọn ò ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́. The country tó sweet, you say the country is hard and you are doing party every day, aṣọ ẹbí oríṣiríṣi nǹkan wọ́n máa jó kiri, and it's hard. The country tí ò pariwo pé ó hard gan, àwọn America, àwọn Canada, gbogbo ìlú wọ̀nyẹn, they don't do party every day. Kó ṣe lọ wọ́n máa fẹ́ kí ọmọ àròjọ kiri kó máa ṣiṣẹ́ ọ̀fẹ́. I want them to do the calculation. They should come quickly now and give me my something, so that one is Satan can sọ pé wọ́n jẹ wọ́n lówó àwọn ló ń jẹ mí lówó sìn wọ́n something lówó mi mo dẹ̀ transfer 200 sọ́dọ̀ wọn so that kán wá ṣe àkáǹtì wọn torí mi ò fẹ́ ìbàjẹ́. Àwọn olórí burúkú tó ń bẹ̀ wọ́n níṣẹ́ kiri wọ́n lè fún wọn lówó, wọ́n lè fún wọn o, wọ́n dẹ̀ ní patronize wọn o, wọ́n máa bà tiwọn jẹ́ ni at the end wọ́n máa mọ̀ pé wọ́n bà tiwọn jẹ́. Can you please come with the bill now? Okay. You say what? Please come. Come with the bill. Gbogbo wọn, anybody around you like this, they will be telling them to be putting money. Tó bá ná aṣọ lọ́dọ̀ ẹnìkan, tó sọ pé 15,000 sí o, tó bá débẹ̀ wọ́n lè ní 18,000. Tó bá ṣe tán sí, wọ́n lè ní yẹ́ ṣe na ṣí, put money only, and they still be hyping themselves. They will be the one eating from you, and they still be hyping themselves. Àwọn olófò. Àwọn tí ò patronize wọn, wọ́n máa pa àwọn yẹn àwọn tó ti lọ de orí. Ẹnìkan máa patronize mi, máa ṣe dáadáa fún mi. Èmi á lọ máa patronize ẹni tí ò ṣe dáadáa fún mi. Abẹ́ ìyá wèrè ni. Mo ti fẹ́ sọ ń sìn gan lọ́jọ́ tí mo ti dé Nàìjíríà. Mi ti rírú ẹ̀. Ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín, Lagos State Governor ẹ lè gé bíbá ìkẹ́ gé fún Sanwó-Olú. Governor Sanwó-Olú, omi wà lẹ́kọ̀ọ́, arómisálẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀, arómisálẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀, kò sílùú tó lómi bíi Èkó yìí tí wọ́n máa ń jìyà iná. Tẹ́ bá lè ṣe ẹ pé Canada government kan help yín. You can do that. Canada can do that for you. Canada has water. Omi tí Canada ní kò tó omi. Quebec omi àti Halifax wọn iná Canada òun ni wọ́n fi generate owó ní Canada. Their water òun náà fi generate owó ní Canada. Omi kò ní ẹ̀ ṣe pé omi náà pọ̀ jù like that. Omi tó wà ní Canada, omi Èkó ó pọ̀ jù omi Canada lọ. If you cannot do it, there is no country, there is no state tó máa ní omi bẹ́yẹn tó máa lack of iná. Ẹ pé Canada kò help yín. Call Canada government to come and help Lagos. What type of Lagos are we now, sef? Everywhere choke. Gbogbo ojú títì ní gbogbo àwọn government náà máa ní government kan ló kọ́ ṣọ́ọ̀bù. Ẹ máa rí plaza. Lẹ́yìn plaza, church. Plaza ti ẹ̀ṣì dá láti tajà. Church. Lẹ́yìn náà, ẹ máa rí kí lorúkọ ẹ̀. School náà tún dá díẹ̀. Private school. Mi ò rí private school. How many private school ló wà ní Canada? Mi ò dá private school mẹ́ta mọ̀ ní Canada. Yàtọ̀ sí àwọn university, àwọn colleges yẹn tó jẹ́ pé kíní. Mi ò rí. Every road is private school, no government school. Church, and plaza. Every road báyìí lójú títì, plaza ni. No shopping mall títí wọ́n yẹn. Ẹ rí bọ́n ṣe ti Canada ni. Ẹ rí bọ́n ṣe ti America ni. Ẹ rí bọ́n ṣe ti London ni. Ẹ rí bọ́n ṣe àwọn ìlú yẹn ni. Ẹ jẹ́ a sọ̀rọ̀ nípa iná. Ẹ pé Canada kò help yín. Canada wọ́n help neighboring country nípa iná wọn. Omi lásán dẹ̀ ni wọ́n ní. Kí ló dé?
ìgbà tí ìjọba ṣẹ̀ṣẹ̀ dé nígbà tán ṣẹ̀ dìbò tán ní of recent ní 2023 wọ́n sọ fún wa pé kí gbogbo state máa generate iná fún ara wọn gbogbo wọn kẹ̀dẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ni wọ́n fún wọn ní allocation they are giving fund support for the state to láti ní gbogbo all these things wọn ò ṣe nǹkan kan owó tó bá ń pọ̀pù jáde wọ́n máa send owó yẹn lọ sókè òkun ni wọ́n máa fi gbé aṣẹ́wó wọ́n máa sọ fún ẹ torí ẹ̀ wọ́n máa sọ you have to slim you have to slim you have to slim you have to slim they turn everybody to aṣẹ́wó thunder will strike some people ẹ ti gbọ́ mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yín mọ́ ni but má wá sí nàìjíríà and nàìjíríà yẹn ó le gan kò sí ìlú tí ò le everybody máa ní but tí èèyàn bá ìlú bá le gan ìwọ fúnra rẹ ò gbúdọ̀ le ìwọ tí ìlú yẹn bá le èèyàn tó wà ń bẹ̀ gbúdọ̀ ọ̀rọ̀ but ẹ̀yin ìlú ẹ̀yin citizen ẹ lé àwọn èèyàn gan wọ́n burú wọ́n bu ògiri ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ pé gọ́ọ̀mẹ̀ntì Canada kó ẹ̀pù yín kan ṣe náà tẹ́ bá rí pé kí tẹ́ bá rí nǹkan ṣe iná yẹn lásán kó ní iná lẹ́kọ̀ọ́ yìí ó máa generate kí gbogbo èkó kéékèèké kó máa níná kó má ṣẹ́jú it's another advantage but because àwọn náà fẹ́ ṣe business wọ́n fẹ́ kọ́ shopping mall kó máa kó kí lórúkọ ẹ̀ wọlé oríṣiríṣi wọ́n mọ̀ wọ́n bà iná jẹ́ ṣe bí that's the first project tí wọ́n kọ́kọ́ sọ fún wa ń gbà yẹn tínú wa ń dùn ta sọ pé òkè o bàbá ẹ ṣe o bàbá ẹ ṣe o bàbá dẹ̀ ṣe ó fún yín ó ní all states go and generate electricity for yourself and all of you and they give you support for it. omi wà ní Èkó yìí lásán ó lè fún Ògùn state níná ó lè fún Ọ̀yọ́ ó lè fún Ọ̀ṣun state níná ní Èkó yìí Quebec Canada ó ń fún America níná ní ibi tí Èkó yìí wà blessed dé níbi tí wọ́n wà blessed dé omi wà ní Òkìtìpupa náà de wọ́n lè táwọn náà bá ní omi wà ní Lọ́kọ́jà kò yẹ kí náà máa lọ ní orílẹ̀-èdè Nàìjíríà làwọn èèyàn máa ti ń di mosquito Nàìjíríà náà ti gbé láti máa ń gbé pé àwọn èèyàn máa ń di eṣiṣi Nàìjíríà láti máa ń gbé pé wọ́n rán ìrànṣẹ́ àti àṣàṣì sí àwọn èèyàn you have all this spiritual power you cannot use it for any good thing wọ́n máa fẹ́ káwọn èèyàn máa follow wọn wọ́n máa fẹ́ kí mi ẹ ṣe rí mo ti wá sí Nàìjíríà ṣe rí pé mo lọ pay homage for anybody I don't. The only person I believe I want to see and I want to pay homage to náà ni Alhaji Dangote mo dẹ̀ ti lọ sọ́fíìsì wọn mo ti láì láti rí wọn mi dẹ̀ rí wọn nìyẹn so and I'm not even angry because of that I don't pay homage to anybody gbogbo bàtí máa ní mo fẹ́ lò mo fẹ́ wá sí Nàìjíríà I have something to do in my country a lot of people have dealt with me and they stole from me they say I'm lying I gave a lot of evidence mo dẹ̀ ti pé wọn already láti ṣe mo dẹ̀ ti ní atún let go àwọn criminal tatún let go wọn ò tún ní let wa go let me go wọ́n ní move on àwọn olóòdù máa gbá wọ́n sápamọ́ sábẹ́ platform wọ́n máa sọ fún ẹ àwọn láìkẹ́ nìkan àwọn tẹ́ láìkì nǹkan ẹ lè rọ́mọ tèmi fi ṣe ètùtù mi ò fèèyàn ṣe ètùtù ayé mi ìdẹ̀ support bullshit. ẹ sọ fún wọn kán keep off tó máa ṣe tó máa iná á lọ elé iná á ṣe oríṣìí nǹkan ló ń ṣẹlẹ̀ kí ló dé tó máa ń pèèyàn lábì fúnra rà wọ́n máa pa fún ẹ̀mọ́ díẹ̀ ni gbogbo owó tó yẹ kó fi ṣe nǹkan dáadáa aṣẹ́wó ni a máa gbẹ́ pé she is not slim kò sí bó ṣe fine tó bá kàn ti slim gbogbo àwọn tó dẹ̀ slim yẹn majority ló ń nọ́ sí àìsàn ètò ní cancer àfihàn wọn ètò ní cancer ẹni tó tẹ́nìkan bá kúrú á fẹ́ kó kúrú tẹ́nìkan bá ga á fẹ́ kó ga tẹ́nìkan bá ṣe kù pẹlẹbẹ á fẹ́ kúkú ẹ̀ dàbí ejò tẹ́nìkan bá ṣojú gbágungbàgun á fẹ́ kó jẹ́ dàbí gbágungbàgun tẹ́nìkan bá ṣe mú fẹ̀fẹ̀ á fẹ́ kí mú ẹ̀ tóbi tó bá ṣe mú sọ̀rọ̀ á fẹ́ kí mú tiẹ̀ ṣe sọ̀rọ̀ kí ló dé everybody with Ọlọ́run ló create oníkálukú instead of people focusing on things that can benefit that can cause progress in the system wọ́n máa ṣe competition olórí burúkú ni wọ́n máa sọ fún ẹ do you know that this person is in London like yesterday ta ni yẹn help kí ló kàn mí pẹ̀lú yẹn mi ti ráyè ni o mi ti ráyè torí gbogbo àwọn people yẹn gan àwọn ọmọ yẹn mi ìfẹ́ máa dá sí ọ̀rọ̀ wọn torí àbúrò máa tiẹ̀ máa sọ pé you helping some people àwọn pàtó help yẹn ló máa padà wá dojú ìjà kọ ẹ jọ̀ọ́ mo kàn sọ fún yín ẹ̀yin criminal keep off when I tell you I forgive you I let go if you don't let me go mi ti da ọ̀rọ̀ yín sọnù o mo let go tó bá let me go ni o you don't let me go I don't let you go you disturb me I disturb you you cross me I cross you alright please stay on your lane again ọjọ́ tí mo ti dé sí Nàìjíríà gan mi ò rí mọ́tò tí Alhaji Aliko Dangote ń ṣe Peugeot
lójú títì Nàìjíríà yìí sìn mọ́tò yẹn mo tẹ̀ máa bá Elon Musk bóyá kó sign mi fún ambassador àwọn cyberbully torí wọ́n bully mi cyberbully yẹn ti pọ̀ jù bóyá kí n tiẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó ti yé torí mọ́tò tó ń lo electricity tó má dẹ̀ ti lè gbà kí Elon Musk wá ó máa generate ṣe pé Canada ni is a born in South Africa Nigeria Canadian citizen and America Canadian resident ni wọ́n so is the go ṣàjòjì fún kinní tó bá lè máa kó mọ́tò wá á generate bí tẹ máa tún máa ti ṣe iná náà so Elon Musk mo wà ń bí I'm available you can call me tó ń ṣe orin Davido pé I'm unavailable they know they see me no I'm available call me my number is free now okay èyí tó sọ pé this woman ṣé you dey craze ni ẹ pé àwọn èèyàn kan wá help yín ó ti yẹ yín mẹ́yẹn call people that can help you internationally kò ń ṣe pé ká kàn máa lọ sí ká máa gbogbo owó tó yẹ ká fi ṣe nǹkan kán máa kó lọ sí ìlú òyìnbó kán máa kó wéèsì ẹ̀dànù bí ẹni tó lọ́dẹ orí tó bá ṣe tán táwọn kan bá fẹ́ tú ìlú ṣe káwọn èèyàn máa bínú táwọn èèyàn bá lọ ṣe ọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó ẹni tó lọ ṣe ọmọ ọ̀dọ̀ ẹni tó wà níbí báyìí sí gbogbo ẹni tó bá lọ ṣiṣẹ́ ìlú òyìnbó ọmọ ọ̀dọ̀ ni máa ń pè so wọ́n wá kọ́ hòtẹ́ẹ̀lì wọ́n wá kọ́ nǹkan sí Nàìjíríà tẹ́yìn bá rí owó ń bí ẹ máa tó pọ̀ ní o kì í ṣe irú owó ńláńlá tó ń dẹ́rù bòṣì ẹ máa kó yẹn ẹ máa lọ máa dànù sí gbó ẹ tí ò bá ya wèrè ṣé wọ́n máa kówó lọ dànù sí gbó ni iṣẹ́ kẹ́ kọ́ lé iṣẹ́ kẹ́ fowó tọrẹ fáwọn tó bá nídẹ̀ kẹ́ jẹ́ ká rówó ṣòwò wọ́n máa wá ẹni tó bá ti sọ̀rọ̀ pé sẹ́nẹ̀tò kílí sẹ́nẹ̀tò bá tí wọ́n máa ní ojú àlọ́ ṣe máa tẹ́ gbogbo ẹni tó ń sọ pé mo máa tẹ́ gbogbo yín pátá lẹ máa tẹ́ láṣẹ ìdùnmọ̀ rẹ̀ gbogbo iṣẹ́ rere tí mo ṣe tẹ́ni mi ò ní jèrè gbogbo ilẹ̀ ní jèrè iṣẹ́ rere tẹ́ bá ṣe láyé ẹlòmíì ló máa jẹ iṣẹ́ rere tẹ́ bá ṣe o gbogbo ẹni tó bá ti ń wìlé mi tó lóun ní jẹ́ gbádùn gbogbo iṣẹ́ rere tó bá ṣe láyé ẹlòmíì ló máa jẹ́ láṣẹ ìdùnmọ̀ rẹ̀ ìyẹn bó ṣe jẹ́ èmi fẹ́ lè ṣe lọ láàárọ̀ ṣe ti wà bẹ́ẹ̀ dáhùn bye for now ti tún pé gbé fóònù yẹn fún mi jẹ́ bá ọmọ yẹn sọ̀rọ̀. Here. Hello? Dá mi lóhùn láti after how many hours? Please. Má bínú jẹ́. What is your problem with our ọmọ issue? So ìyẹn bó ṣe jẹ́ ẹni aṣọ tí bá ti rí tí bá rí èyí tó bá dọ́rùn náà máa wọ̀ ó sì yé tí bá rí bọ̀dí mi lè máa lo scarf méjì péré ni mo mú wá pẹ̀lú nígbà tí mo dé Nàìjíríà mo ti lọ ra scarf kan ládùúgbò ìkẹdẹ tó bá tún ti wọ̀bì kan Auto Bola ni o ó gbé Dangote sókè o sìmẹ́ǹtì wọn o owó sí o àwọn olè you are a crook when you are telling people you are selling things for 5,000 and after tó ti rí mi wá fowó sí and you are knowing yourself you are now calling you are abusing government you are abusing somebody you are just a crook you are just a crook o lè a máa point ìka fólè pé o lè lélẹ́yìí o criminal go and change o. mi retí ilé ibi ìbàdí tí wọ́n ní no smoking wọ́n mu bastard gbó kò sí nǹkan tó wọ́n mu ní bíbà tó bá bọ́ sí corridor yẹn báyìí wọ́n máa mu gbó báyìí ni wọ́n máa mu gbó báyìí ni wọ́n máa ṣe kiri ṣé àmọ́ pé wọ́n ta aláòdù ní Canada ní abẹ́ rí pé ní tí àbá ti fẹ́ kọ́ ọmọ wa jẹ tá àfẹ́ kọ́ ọmọ wa ṣe àwọn òní ṣe we are good example ambassador làwà for good thing so ẹ̀yin tẹ́ complain pa aṣọ mi tó fi ọyàn síta yẹn ẹ rí bí ọyàn yẹn ṣe fresh ó fresh àdẹ tó torí pé ó fresh pé wọ́n fún wa kọ́lọ́hún fún wa káwá tó tó ẹ̀ pàṣẹ pa ń tà á ta ọyàn wa o a kì í ṣe ara wa yìí ṣe kò ṣe public place kò ṣe public kìíní fún everybody o ṣó ti yé bẹ́yẹn kì í dẹ̀ ṣe gbẹ̀ lẹ́rí ẹ̀kan rí part of flesh ara mi tó wá sókè lẹ́rí ara mi gbogbo lẹ́rí yẹn kì í ṣọyàn mi lẹ́rí gbogbo bí tẹ́ rí yẹn is my body not my body it's just like see my cheek it's not my breast you cannot see my breast is back ibi bẹ̀ yẹn tó jẹ́ bí ara mi ni breast mi lift sókè kẹ́ má máa sọ pé see her breast ẹ̀yin náà ẹ̀ máa wo bò mí
ó ti yé. So, and if not, I'm not your girlfriend, I'm not your fiancé, I'm not your wife, don't complain. And if I'm your wife or wife to be or girlfriend, you can go and do shopping for me and send me. You should know my size. So this is how I want you to be dressing. Use your hijab, dress well. This is shoe. To máa ń ṣe bẹ́ẹ̀ ní tèmi tí máa rí tó máa ń ṣe nìyẹn o. Ṣé ti yé bẹ́ẹ̀ yẹn? So if you cannot do that, don't complain. If you complain, kóró máa gbá lẹ́nu ẹ, ewo máa mú ẹ lẹ́yìn, ewo máa mú ẹ lẹ́nu, gbogbo eyín ẹ máa ká ni, ó dẹ̀ máa di eyín kí ló máa lò, kò ní pẹ́ mọ́ kò ní jìnnà. Tó bá tún sọ, Ọlọ́run máa bá mi bẹ yín ẹ jẹ́, Ọlọ́run tó fọ́ ọ̀tá ní egungun ẹ̀rẹ̀kẹ́, bẹ́ẹ̀ ni Ọlọ́run máa bá mi bẹ yín ẹ jẹ́, máa bẹnu ẹ jẹ́ yamayama. So má complain nípa tí bá wọ, tí n bá ti wọ nǹkan tí ò da ẹ, tí ò da. Ìgbà tí mo wà ní Canada, mo ní àwọn aṣọ lot of aṣọ tó ní ìbòrùn, máa wọ̀ tó bá ní ìbòrùn kí n dẹ̀ ṣe. I don't need to please people. And tó bá tẹ̀ ti please mi ni máa please. Nobody can please you. Nobody can do anything for you. And they want you to be pleasing to this person. Me, wá sáyé láti wá bá please. I want to please myself. Gbogbo yín tẹ́ wà ní ìgboro ilẹ̀ Yorùbá, gbogbo yín pátá tẹ́ ní ìsọ̀bà yéèyàn yẹn. Terrorist lẹ ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe jàmílò ìmú tẹ́ ṣe kà fún mi. Terrorist ni yín, mo yín sọ fún yín dọ̀la o. Ẹ ṣọ́ra yín, ẹ fi mí lẹ̀. Tí n bá sọ pé mo ti fi yín lọ́rùn lẹ̀, mo ti dáríjì yín nítorí pé màmá mi bá mi sọ̀rọ̀ ni. Tí n bá drag màmá mi náà, àmì tí n bá drag yín, tí mo drag ọmọ, tí mo drag gbogbo àwọn tó wà níbẹ̀, ó máa kàn yín. Mo kàn fi wọ́n lẹ̀ nítorí pé wọ́n ti dàgbà. Kọ́ má bàa tó máa bá fi dààmú sí. N bá dẹ̀ ti fọwọ́ yín, ọwọ́ Ọlọ́run tí mo fi wọ̀ wọ́n bẹ́yẹn, tí mo tún fi ọwọ́ tí mo fi ọwọ́ wọn, tí mo fi wọ̀ yín, tí mo gbàgbé gbogbo pain, tí mo dẹ̀ get out of it, tí mo heal out of it, tí mo tún yọ̀ bí pé nǹkan kan ò ṣẹlẹ̀, let it be. Kò ṣe pé mi kò dùn mí, mo fi gbogbo ẹlẹ́ fọlọ́run ni. So ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. Tí bá sọ pé mo jẹ́ kẹ́ lọ, leave me, let me go. Leave me, let me do my things. Gbójú ẹ̀ sọ̀hún, yíwọ́ ẹ̀ sọ̀hún. I don't do competition with you. Èmi fúnra mi mò ń ṣe nǹkan mi fúnra mi lẹ́yìn Ọlọ́run. Èmi àtọmọ mi ni. Àgbẹ́kẹ̀lé ní anybody. Ọlọ́run nìkan la gbẹ́kẹ̀lé. Ẹni tí ó bá dẹ̀ daṣọ lóyàn tó tọ́ mo sọ fún yín, kò ń pèyàn lárugún o. Mo dẹ̀ sì dúpẹ́. Ẹ̀yin tẹ́ bá ti wá Nàìjíríà tó jẹ́ pé wọ́n gbé yín wá ni, wọ́n máa ra lé fún, wọ́n máa fún yín nílé, àti ọkùnrin obìnrin tí mo gbọ́ ọkùnrin ṣe gbogbo nǹkan fún. You can't compare yourself with me. Okay? Gbogbo nǹkan tí n bá ṣe láyé ọwọ́ mi mo fi ṣe. Èmi I do things for myself, not you. I mean, I don't rely on people. So if anybody doing it for you and you want to compare yourself with me, you are a failure. I am not a failure. Okay? So yẹ bó ṣe jẹ́. Bye for now. Boy tó sọ pé òun bọ̀ látẹ̀kọ́, mo fẹ́ kó dé kí n tó pa fóònù yìí. Tí má dẹ̀ pa màá tó padà sórí live. Ó ní mo sọ fún yín o, ẹ pé Canada kó bá yín ṣe omi. Ẹ pé Canada wọ́n máa sọ̀bù àmì kan bá yín kó somi dé ọmọ àgbà pé ó somi dowó kì í ṣe ilé ìwọ̀n ọ̀sọ́jú dowó. Excuse me, give me water. Give me water. Ṣé bá tún ti pé 5 minutes or 10 minutes tún pé bọ̀bọ̀ yẹn padà ó ti pé mẹ́rin báyìí tá ti pé mo ń bọ̀ mà kó wá ká wá ṣàlàyé mi báyìí.
Thank you. God bless you. Gbogbo owó tó máa kó fún wọn kó fi ṣe wọ́n máa sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò dá gbogbo ìjọba mi ò sọpọ́tì gbogbo nǹkan mi ò sọ pé gbogbo nǹkan ni president Tinubu ṣe àbí àwọn ìjọba ṣe tó dáǹsì but àwọn state náà ń kọ́ Lagos state ń generate owó wọ́n ní owó gan Lagos state is rich is one of the richest states in Nigeria state tó compete pẹ̀lú Lagos mi tí rí the whole of Nigeria yes okay. Let me refund me. No problem. 53,400. 53,400. Yeah, share any cash. Cash. No. Yeah, cash. Okay. No. Why did they check us? No, moti. I mean, me wa gbé Nigeria, but change mind me. Mo fẹ́ yeah, mi gbé Nigeria, mo mi gbé Nigeria. Wọ́n mọ̀ tí ẹ̀mí kì í sùn lóru wọn ojoojúmọ́ ni wọ́n ṣe pátí ń bìbà ṣé ti yé ànìbọ̀dẹ̀ ti rí àwọn mistake kan ti wà mi ì lè fẹ́ nísìnyí àìrí pé mi gba oúnjẹ breakfast mọ́ Tolú tó bá jẹ breakfast yẹn kí ló máa ń ṣẹlẹ̀ ó rí pé láti ìjọ́ tí mo ti gba ọbẹ̀ ẹ̀fọ́ yẹn náà last mi ì gba oúnjẹ mọ́ mo sùn mọ́jú níjọ́ ẹ̀ mo jẹ díẹ̀ wọn mi náà jẹ díẹ̀ inú wa mi mú nǹkan tó fi ń sè so orí pé mo máa jáde lọ ìgbà mi ti bá dẹ̀ jáde throughout àjẹun throughout ni you see àjẹun throughout ni so I can still tọ́mà ti parí ti kíní tó lẹ́yìn bẹ́ẹ̀ yes but for now I'm done I want to go to I have many places to go and nǹkan tí mo fẹ́ ṣe ní surroundings tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti cancel ẹ̀ so in surroundings yìí I want to do some investigation and Èkó bí mo fẹ́ àwọn mo ti cancel many things so there's no need for me to be around this place because the program have been cancelled already so I'm sorry for that for the 1 month so 50 kilo ló máa dá padà fún mi. 53 okay ìwọ mú 4,000 I mean 40,000 fún mi kí ìwọ mú 13,000. All right. It's well. I have a number like because one do me but we want to go like go to share the now like mi mọ nǹkan tí ìwọ ò bad so much but the first day èmi rí the lady yẹn girl tó lè wọn mọ cross river yẹn tó wà wájú ó kàn kí mi ni ṣùgbọ́n mo rí pé ó misbehave ó máa ń ṣe sign kan ó máa ń ṣe bíi pé clever kan òun àtàwọn kan but that's the story I don't need me kò sí problem ó ṣẹ̀ mí ẹni tó dẹ̀ bí tẹ́lẹ̀ kò ṣẹ̀ mí if I still tí n bá fẹ́ lodge síbi by next time I'll lodge kò disturb me so I still have the contact of I think I have the manager no not manager I mean like manager yẹn. mo ní nọ́mbà oní nọ́mbà mi so even ẹni tó ní hotel gangan máa gba nọ́mbà so I don't but the manager is out of it the man tó ga yẹn. kì í ṣe manager consultant ni kì í ṣe manager. Oh. Is out of it in fact ago tí mo dá sí wọn lánàá tó bá lè bá mi sọ fún wọn pé kó bá mi dá ago yẹn padà ọmọ mi wojú mi mo lè wá padà. kí má ṣe. Gbàgbé wọn dàbí understand wọn dàbí pé bí. ara ń ta mí. Jọ ní issue like wá no issue wo la fẹ́ jọ ní ṣebí ó ní mo ní okay ní tí mo fẹ́ ṣe kò ń ṣe nǹkan tó bad mo ní fóònù èmi mo ní fóònù mi and if I want to sell it how many phone àwọn èèyàn tó mọ̀ pé mo ń ṣe blog and I have a lot of phone so if I want to sell it and here you bring somebody and somebody yẹn ní fẹ́ máa ṣe bí crook fẹ́ mi
èmi kan kò yẹ mo kàn choose láti jẹ́ ọmọ Ọlọ́run ni tó bá ní kéèyàn ya criminal ó yẹ kéèmí kan ya criminal torí gbogbo surrounding Nàìjíríà tó ń bí gbogbo èèyàn sí àti bí téèyàn ti dàgbà family they are all criminal kí wọ́n nìkan wá dúró kó ló ṣe criminal mo choose to be ni kò ṣe pé bóyá èmi náà mi lè ṣe crime àbí ká máa ṣe bíi pé káwa náà máa ṣe crook thing I can do it but I don't do it I don't want people to play mo máa ti sọ me don't want people to play game around me I don't play game around people ìgbà tí mo débi ṣọ́rọ́ ọmọ mi kó proud ọmọ mi ń kí everybody a máa kúnlẹ̀ a máa kẹ́rẹ́ everybody ẹlòmíì tó jù lọ a máa dọ̀bálẹ̀ kí èmi mo sọ fún lónìí mo ní anybody bá má dẹ̀ kẹ́ anybody mọ́ èmi kan tó kí mi ọmọ yẹn tó kí mi lára good morning ma èwo làbúrò máa kí mi kó dẹ̀ máa jẹ mí lẹ́sẹ̀ kó máa yín mú sí mi I don't want that tí mi bá kí ẹ mo bínú sí ẹ nìyẹn mi like ẹ but mi lè kí ẹ kí máa ṣe ìkà fún ẹ that's me for you mú 13,000 yẹn ìwọ nìkan ni ọmọ kékeré kan báyìí náà tó wà ń bẹ́ẹ̀ tó lóun jẹ́ pẹ̀lú mi mo tún like ọmọ yẹn ìkan náà níbẹ̀ yẹn ó mú aṣọ mi ó bàjẹ́ ó aṣọ dídí kan aṣọ yẹn I bought that clothes for $700 ó aṣọ tó rí tó ń fi build sí yẹn wà láìtàlá ìwé tí mo rà nìyẹn ó dẹ̀ bá gba aṣọ yẹn jẹ́ torí pé olórí burúkú kan ní sùúrù lé ó lóun taṣọ wọn ní kí n wá aṣọ lọ́wọ́ ẹ̀ I will not support anybody tí mi bá ní support tí mi ṣe ní mo wá Nàìjíríà nígbà tí mo wà lóyìnbó tí mi bá wọn ṣe mi ní báyìí tí mi bá ṣe ń lo ìbò mi ní bá ṣe nígbà tí mo bá dé Nàìjíríà bẹ́ẹ̀ lórí kò yípadà wọn ò ní bọ́ mi tí mi bá lówó máa ta nǹkan tí mo bá ní máa fi sustain ara mi bẹ́ẹ̀ ni ká má bà jìyà la ṣe máa ń yá má jìyà lọ́fà anybody ò lè má tẹ̀lé níbi ní ọjà ìwọ̀n lólè àwọn olójà mi lólè má tún máa ṣàkọ so ò ṣẹ̀ mí ọ̀gá yín ò ṣẹ̀ mí tí n bá ṣì wà tí n bá tún fẹ́ ṣe nǹkan kan ní àràǹdè I would still love to be in this hotel mi kàn máa wá ní mi ní bá wọn rẹ́rìn bí n ṣe máa rẹ́rìn mi ìdẹ̀ ní bẹ́ẹ̀ níbọ̀dì ṣeré máa kún wọn má gbìn gan-an má dáhùn ìyẹn dá sí hòtẹ́ẹ̀lì ní tọ́lẹ̀ ni wọ́n fẹ́ fi ṣe B&B àbí kí wọ́n fẹ́ fi ṣe B&B tó wà lẹ́gbẹ̀ẹ́ mẹ́yẹn so tó bá ti parí ẹ̀ máa ń bá ṣe so fún mi nọ́mbà wà ní bá mi gba nọ́mbà ọ̀gá ẹ̀ tó ní ilé iṣẹ́ gbogbo àwọn so ó ti tán kò sí problem o ṣe for your advice thank you so much mi ò bínú bá mi gba cash owó pé cash ni màá ní torí gbogbo àwọn èèyàn tá a bá rí lọ́nà náà a máa ṣe charity àdẹ televise ẹ̀ náà mi ò bínú sẹ́ kí lórúkọ ẹ̀ ok Adams Osomole ọjọ́ tó kọ́kọ́ sọ pé Adams Osomole jẹ́ mi pé bàbá yẹn wọ́n popular èèyàn gidi mo fi ẹwé o abófẹ́ dàbí Adams Osomole ni APC ok o fẹ́ APC ẹ gbà wá oh God mi ti ẹ̀ mọ̀ bóyá APC ni mi bóyá mi ti ẹ̀ mọ̀ pátì tí mo wà bí mi ṣe wà APC náà wà kí ló dé tí gbogbo yín complain pa APC ló bà Nàìjíríà jẹ́ APC ti rògó APC dẹ̀ fẹ́ túlù ṣe ni o sórí wọ́n ti nípa orílẹ̀-èdè títa ríro la máa ń kọlà o tó bá ti ṣe tán tó jiná ló máa ṣe àdàkọ ṣé nígbà tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ tó bá lóyún tí oyún yẹn tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ṣé tó wá nípò lóyún ó máa pain gan o ṣùgbọ́n tó bá ti wá bímọ tán tọmọ wá ń dàgbà tọmọ ti dà lóye máa ṣàkọ pains nǹkan tó dáa máa ń jáde láti inú pain o tó bá fẹ́ ṣe góòlù tó máa ń tó wọn àti diamond yẹn inú pains ó ti jáde mi ò sọ pé kí pains yẹn pọ̀ jù kí gbogbo ara ní gbogbo ara lù èmi náà ń fìlì ẹ̀ in fact a bá sọ̀rọ̀ nípa àwọn physical and spiritual things tó ṣẹlẹ̀ nílùú yìí what of mosquito problem wà nílùú yìí nítorí lè solve problem náà ni pé tí iná bá tiẹ̀ wà tó stable tí èèyàn bá tó AC mosquito ọwọ́ wọn lè kàn wọn ní lè operate dáadáa but kò síná ṣó ti yé bẹ́yẹ iná kò sí problem mi tí àwọn bá ṣe game business gbà mí at the end of everything abọ́ sí shortage bá mo ṣe wá sí Nàìjíríà sí shortage ló bọ́ sí ẹni tó wà nínú ilé tó yẹ kí n dé sílé mi ìwàhálà oríṣiríṣi nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá lọ bì kan tó fẹ́ ṣe pẹ̀lú Nàìjíríà á bọ́ sí shortage so Ọlọ́run bá wa bá shortage wí APC is not the problem Nàìjíríà ti bàjẹ́ ti pẹ́ tó yẹ pé ìgbà kan ti ń plan Nàìjíríà láti foundation kò rí bí eléyìí ṣó ti yé bẹ́yẹn wọn kàn ní máa débẹ̀ náà káwọn kan lè ṣe tó bá lè ṣe bẹ́ẹ̀ kó máa fi yókù náà lẹ̀ the foundation have been faulty what can the righteous do kì í ṣe mi èrò pé APC ló bá jẹ́ ọ̀bọ̀tì bí APC wá ṣe jẹ́ kí oúnjẹ wọn ṣó ti yé òun náà ni pé wọ́n yọ subsidy yẹn kúrò nígbà yẹn tó ń sọ pé fún yín pé wọ́n yọ subsidy yẹn wọ́n yọ wọ́n ń gba owó Nàìjíríà wọ́n á fi system sọ pé wọ́n subsidize epo fún yín wọ́n ń kó 75% of it náà kó jẹ
làwọn míì tó ní owó Nàìjíríà ni wọ́n ń kó wọn ò ṣe dáadáa fún yín ṣó wá nígbà tó ń yọ tó ń sọ pé wọ́n yọ subsidy yẹn àwọn èèyàn wá rè pé ìjọba president Tinubu yìí òun ló bá kò ń ṣòun o ó ì máa padà dùn nísìnyí gbogbo èèyàn máa ń bú Dangote náà ṣó ti rí Dangote kan ló bá rí èdè Nàìjíríà tẹ́ bá wo àwọn èèyàn tí Dangote fún ní iṣẹ́ ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kan ní Dangote tí èèyàn bí Dangote bá pé 10 ní orílẹ̀-èdè Nàìjíríà all of you will enjoy because wọn ní máa kó gbogbo resources wa jáde you can do business with international people with other country any country tó bá wù ẹ́ ló lè ṣe country but kì í ṣe pé you will go and give all your resources to them and then they now decide what to give you out of it that is crime because àwọn náà ò ní lè sọ̀rọ̀ toró lè ní wọ́n ń jà nígbà tẹ́ni yẹn fẹ́ dùbú mi lánàá mi ìjálè ó ní fóònù yẹn kìnnìkan mo ń gbà mo dẹ̀ ní ṣé ìwọ náà lè lọ fojú ẹgbà kan ní Canada sáré pè wọ́n Canada sí pé kán sáré ṣe fóònù sí ẹ ńlé bóyá o máa lè gbà tí mi bá jìyà ń bẹ̀ kí n tó gbà do you understand so iye tí gbogbo wọn ṣe wọn ò ṣe gbogbo gbèsè míì tán ti sàn sìn ẹ lè mọ̀ àwọn kan wà nígbà tó ń kàn gbowó ni tó bá dẹ̀ gbowó yẹn wọn ti lọ yáwó owó yẹn tó bá dẹ̀ gbà gbogbo àwọn olówó yẹn ló máa invest owó yẹn wọ́n á pín so nísìnyí gbogbo nǹkan tí Nàìjíríà nílì ṣe gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà nílì ṣe kò tí ì yé àwọn èèyàn ó ì máa yé wa létà àwọn èèyàn tó mọ̀ wọ́n mọ̀ pé a máa dájú tó o bá fẹ́ jẹ́ kí ọmọ kó ṣe dáadáa láyé wàá dájú wàá street pẹ̀lú ẹ̀ kó ṣe pé wicked ọmọ yẹn a lot of people sọ pé a máa sọ̀rọ̀ àwọn family ẹ̀ because I want my family to be the one of the best I don't want my family mi kó jẹ́ lára àwọn tó máa sọ pé criminal eléyìí ń ba ayé èèyàn jẹ kí kan ṣe lè I don't want that ọmọ mi náà wọ́n ló blog ẹ̀ kì í ṣe pé mo kórìíra wọn tó bá ti fẹ́ put things right àwọn tó fẹ́ bá ṣe yẹn wọ́n máa rò pé ṣe lórí ètì wọn ṣòtìyé Nigeria government ní ìmọ̀ pé ní òrò pé Nigeria government àbí president wọ́n lè rò pé kí n kàn sọ́fà gbogbo ọmọ ìlú mi o ipe gbogbo citizen mi wọ́n gbọ́dọ̀ sọ́fà but nítorí pé ẹ̀ mọ̀bí táwọn tó lágbára Nigeria tó ti sọ sí àwọn ló mọ̀bí tó ń sọ sí wọ́n dẹ̀ ti tú ṣùgbọ́n ẹ mọ̀ kí àjà máa jà lẹ́yìn kí èèyàn tó tún jà lẹ́yìn kó wá sọ pé ta ló ń jà lẹ́yìn kùlé mi wọ́n ń torí yín jà ní Nàìjíríà sì máa bẹ́tà ó lè sìn o mi sọ pé rọ̀ kò sépo gbogbo ọ̀nà oríṣiríṣi nǹkan ọ̀nà tiẹ̀ kéré ṣùgbọ́n gbogbo ẹ̀ náà security ó ti ń wà díẹ̀díẹ̀ ó ti yé ó ti wà díẹ̀díẹ̀ bọ̀ wọ́n ṣe ní ìkan wọ̀nyẹn náà ojoojúmọ́ mà náà ṣe pàtí wọ́n máa ṣe pàtí lótẹ́lẹ̀ yẹn bí ojoojúmọ́ mà ní wọ́n máa ná owó mi ìmà kàn fẹ́ kó bá wọn ni àwọn tó ń ná owó lánàá tó ń da owó Nàìjíríà sílẹ̀ ń bá ṣe fún wọn lánàá àwọn tó wá ṣe pàtí yẹn yeah I can do it for them like wọ́n ṣe ń ba owó Nàìjíríà jẹ́ ẹ mọ̀ pé abuse ni wọ́n ní kó yé máa abuse owó Nàìjíríà wọ́n ṣe abuse ẹ̀yẹn náà ó lè máa jẹ́ kí economy máa bàjẹ́ it has a spiritual meaning I am telling you all these things but people don't believe it èmi ò torí gbogbo èèyàn ti fẹ́ nà mí wọ́n ti fẹ́ bàjẹ́ ọ̀tá mi jẹ́ nítorí president Tinubu is this or that ọmọ Tinubu ni èpè tí mo lọ sí ibi wo ni mo lọ ń jọ yẹn Tolú kí ni wọ́n ṣe fún mi Níkẹjà kí ni wọ́n ṣe tó ń ṣe sọ pé ọmọ Tinubu kò dẹ̀ ní ta fún tó ń ṣépè fún mi lójú mi lójúkorojú yes tó ń ṣépè nítorí president Tinubu lójú mi kòrókòrò wọ́n wá ń sọ pé kó dáa fún àwọn Délé Mọ̀mọ́dù ó yẹ kí n ti plug Délé Mọ̀mọ́dù bọ́dẹ̀ ní kò ní dáa fún Délé Mọ̀mọ́dù náà níjọ́ yẹn tó ń sọ pé gbogbo àwọn tó support Tinubu kò ní dáa fún wọn Délé Mọ̀mọ́dù is the best kíríkọ̀ èmi náà ní kò ní dáa fún Délé Mọ̀mọ́dù mo ṣe sọ nìyẹn nínú mọ́tò nígbà tí ẹni yẹn sọ pé tòun rẹ lòun wọn they cannot force me to do anything they cannot force me to follow whoever àwọn ọmọ tó gbogbo àwọn tó ṣèkà fún mi láyé yìí tó ṣèkà fún mi president Tinubu náà náà tẹ̀lé wọ́n máa ń gbé wọn lọ́mọ president Tinubu kọ́ ló bí wọn torí wọn ń ṣe ìyá lọ́jà wọn ò dẹ̀ ń ṣe ṣèyí Tinubu wọn ń ṣe Jídé wọn ń ṣe àbíbá ọmọ wọn ṣótíyé wọn ń ṣe gbogbo àwọn ọmọ president Tinubu gangan wọn ò relate mọ́ president Tinubu ṣoore ni tó bá dẹ̀ ṣoore fẹ́ lómi gbà mí ó lè lo ṣoore fún tó mọ̀ so kò sí nǹkankan ní ilé tó torí wọn àwọn èèyàn bìí pé because of those people I should forget I should not even speak I should just forget about president Tinubu I don't want that kí n sọ pé torí pé ìnísì wọn ṣẹ̀mí lẹ́nu kan ṣẹ̀mí ló tẹ̀ sí kí wá gbogbo tẹ̀ kí wá sọ pé ká yóò tẹ̀ báyìí ṣáwọn ló nẹ́ni everybody a máa treat ẹ̀wọ̀n oníkàlùkù pẹ̀lú nǹkan tó bá ṣe ni APC wọ́n sì ń ṣe nǹkan tó dáa ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni pé àwọn kan gbàgbọ́ pé àwọn kan ń gbádùn àwọn kan ò gbádùn àbí kò rí bẹ́ẹ̀ àwọn tó kàn súnmọ́ wọn náà kàn ń lo gàràjì ni everybody ló fìlẹ̀ gbogbo nǹkan ṣáwọn union náà ni
gbogbo union Uber ti wà lẹ́kọ̀ọ́ wọn gbowó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nìkan ló ń gbogbo Èkó wọ́n gbogbo Nàìjíríà but ń sìn àti a lot of InDrive Uber Bolt gbogbo ẹ̀ ni wọ́n ti ní so wọ́n kọ̀ tí wọ́n tún ní train ní Lagos bó ti kọ̀ tí wọ́n àwọn náà ń kígbe ṣùgbọ́n ẹ̀ mọ̀ wọ́n ò gbúdọ̀ sọ̀rọ̀ wọn bí wọ́n lè kọ́ sọ̀rọ̀ nítorí pé ẹni tó ń claim to be their father ló wà lórí oyè wọn ò gbúdọ̀ everybody ló ń suffer wọ́n sọ pé má wà Nàìjíríà ìgbà tó lè mú ni mo fẹ́ wá tí ìbá jẹ́ pé mímí inú lèmi kan mo wà mo lè lọ 6 months ní Nàìjíríà 5 months. Somebody is calling me. Yes, hello. Yes. Okay. Ìwọ náà fẹ́ bá sọ̀rọ̀. Guest in the inside. Okay, guest in do there. Ìyẹn bó ṣe jẹ́. So fún mi ní cash 40,000 kí wọ́n mú yòókù yẹn. Ìyẹn bó ṣe tó bọ̀rọ̀. Thank you, bye. Àwọn nísìnyí ẹ jẹ́ kí mi sọ kankan fún yín mo fẹ́ advice yín ni ṣé mo pé mo sọ ń sìn pé wọ́n sọ tí mo mọ̀ọ́mọ̀ sanwó fún wọn ṣé ti bẹ́ẹ̀ ṣé mo pé mo mọ̀ọ́mọ̀ sọ fún ẹ̀ so mo mọ̀ọ́mọ̀ sanwó mo money fún wọn I know that wọ́n something lówó mi owó tó yẹ kí n san àti owó tẹ̀ so mo sọ tó ń dọ̀ wọ́n dẹ̀ ṣètò tọ́ I tried it you know torí ṣé mo pé mo sọ fún ẹ pé mo mọ̀ọ́mọ̀ sọ fún wọn ni mo fẹ́ wo nǹkan tó ń fẹ́ ṣe ṣé mo fẹ́ sọ kọ́kọ́ fún yín mo fẹ́ sọ kọ́kọ́ fún yín ìwọ tó bá jẹ́ pé nígbà President Tinubu ló dolówó má complain pé ti President Tinubu ò dá ìwọ tó bá jẹ́ pé nígbà APC ló di onílé lórí má sọ pé APC government ò dá ìwọ tó jẹ́ pé o yàgò tẹ́lẹ̀ nígbà tó di ìjọba APC ló bímọ má sọ pé APC ò dá ìwọ tó jẹ́ pé o wà níbi iṣẹ́ ní ìgbà táwọn ẹlòmíín wà ń bẹ o ò ríṣẹ́ ń gbà yẹn bọ́ nígbà tí APC wà ń bẹ ni ìwọ ríṣẹ́ ṣe ló lọ ló ń bọ̀ má sọ pé APC ò dá o tó bá bẹ̀rẹ̀ sí sọ pé APC ò dá a jẹ́ pé o mọ rírì Ọlọ́run torí pé oníkálukú ló ní àkókò tá a kọ fún ó ti yé bẹ́ẹ̀ yẹn a lot of people fighting against APC gan irú black boy yẹn ṣé black boy náà ń pè mi ò rò pé bóyá ó ń bú APC kò bọ̀bọ̀ yẹn kó tó di pé APC wá sí kó tó gbá sáyé bọ̀bọ̀ yẹn is nobody kó tó di pé President Tinubu gan dórí oyè bọ̀bọ̀ yẹn is nobody but nígbà tí APC wọlé lẹ́nìkan dédé pè ló fún ní 200 million ló di olówó ló di onímọ́tò bọ̀bọ̀ yẹn pure water báyìí ló máa ń mu ṣé so a lot of people are making money like one thing tó yẹ pé a rí pains a lot of things tó happen sí wa àwa la gbọ́dọ̀ máa complain pé APC o àwọn tó yẹ kó complain ò complain àwọn tí ò yẹ kó complain ò complain ẹlòmíì hòtẹ́ẹ̀lì ń sìn wọ́n ṣe hòtẹ́ẹ̀lì ni hòtẹ́ẹ̀lì ṣe pé ọdún kan ni ẹni tó ní hòtẹ́ẹ̀lì yóò gbọ́dọ̀ máa sọ pé hòtẹ́ẹ̀lì yìí ìjọba yóò dá o ó lè ní kò dá nítorí pé ó ra dísù òun náà dẹ̀ ti mọ̀ pé kó tó di pé wá kàn kankan sí Nàìjíríà tó mọ̀ pé ó máa ra dísù ẹ̀mí ẹ̀ máa fẹ́ bọ̀ sofa tó bá dẹ̀ ti ń rí owó ẹ̀pá náà tó ń yọ owó no problem tí iná náà bá wà tó ń sanwó iná nínú òyìnbó wàá máa san bíìlì náà tó bá gbé wà máa ní what ó pọ̀ ó ti yé so everybody has complained so ní ìgbàkígbà tó bá ti nǹkan bá ti dá fún ẹ ẹni tó bá wà ní àkókò yẹn wàá máa wí pé àkókò ẹni dẹ̀ bá mi lára mu irú èmi ń sìn ó yẹ kí n máa complain nípa APC seriously kí n má tiẹ̀ bá APC ṣe nǹkan kan torí nǹkan tójú mi rí níjọba APC no be small thing bàbá ọmọ mi wọ́n ṣe gbogbo owó majority of things tó bá ṣe báyìí àwọn criminal yẹn tó wá dà pé wọ́n bá mi fa àwọn mélòó ẹ̀yin mélòó ni criminal bá fa wèrè ẹ̀yin mélòó ni àwọn union àti bí olórin àwọn tó sápamọ́ sábẹ́ APC ẹ̀yin mélòó ni wọ́n bá fa wèrè kì í ṣe gbogbo union o irú bọ̀bọ̀ tó wà lẹ́kọ̀ọ́ ń sìn kí wọ́n ń pè Sego mọ̀ mi bọ̀ kì í ṣèyàn burúkú ṣó ti yé mẹ́yẹn àwọn tó ṣèyàn burúkú yẹn náà wọ́n náà bẹ̀ wọ́n ni ojú wọn dẹ̀ ti bóńsìn ojú wọn dẹ̀ ti já àfi wọ́n pa wọn ò lè ṣe nǹkan kan wọn lè sọ̀rọ̀ wọ́n bá gbin lásán ayé wọn máa bàjẹ́ because bí wọ́n ṣe ń wò wọ́n lé náà wò wọ́n ń ta torí bàbá fúnra wọn ti fẹ́ jọ́ gbogbo àwọn tó bá ń pààyàn Nàìjíríà wọ́n dídì lọ sí United Nations tó ń lọ ṣe meeting ní Brazil wọ́n dídì jáde ní pé terrorists is disturbing us in Nigeria o wọn ò sọ pé ní ilẹ̀ Haúsá àbí ilẹ̀ Yíbò àbí Yorùbá nìyẹn Nàìjíríà ni wọ́n sọ so any area tí wọ́n bá tí touch tẹ́rọ pé kí ní gbogbo yín náà jọ fẹjọ́ yín sùn papọ̀ so ti ẹ̀yin kò ń ṣèmi nìkan ni mo ń ṣe say no to killing say no to killing say no to killing
tẹ́ bá dẹ̀ lẹ́ẹ̀ say no to kill ẹ ṣá má kill dọ́dọ̀ mi anybody that belongs to me don't touch them don't touch me don't touch my children don't touch my friend don't touch husband tí bá fẹ́ ṣùgbọ́n tẹ́ bá lè fẹ́ máa kill ẹ lè máa kill àwọn tó bá accept yín but èmi ẹ mọ̀ pé mi against ẹ mi ìdẹ̀ kì í pààyàn ṣe lọ́wọ́ mi bó ṣe wà ó ti yé yín omi ni ó ti yé yín omi ló wà lọ́wọ́ mi omi àtọṣẹ kí n fọwọ́ mi kí n fọṣẹ wẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn kò tún ṣọṣẹ tó ń báyàn láyé tí understand ìyẹn bó ṣe jẹ́ àkókò tó bá wà ẹlòmíì ń complain nípa ìlú le ìgbà tí ìlú le lẹlòmíì rí owó kó owó oh god ìgbà tí mo sì wà lẹ́kọ̀ọ́ nígbà yẹn ṣọ́ọ̀ṣì ò pọ̀ tó yìí o mo lọ sílé mọ́mì mi ilé mọ́mì mi báyìí ṣọ́ọ̀ṣì lẹ́gbẹ̀ẹ́ báyìí ṣọ́ọ̀ṣì lẹ́gbẹ̀ẹ́ kejì ṣọ́ọ̀ṣì níbí gbogbo ibi tí mo dé báyìí wàá kàn bá ṣọ́ọ̀ṣì ni bó ṣe ń bá kérúgbà síráfù wàá bá rìdíìmù kan wàá bá ṣèèṣì kan wàá bá mountain of fire wàá bá mountain of light wàá bá mountain of downstairs wàá bá oríṣiríṣi you just see them like that and people continue wickedness ó dẹ̀ rampa bẹ́ẹ̀ yẹn something is wrong o anyway I don't like talking too much ẹ ti gbọ́ mo sọ eléyìí náà mo dúró báyìí. Hopefully, I hope you enjoy your stay, sister. I enjoy. Abi? I enjoy you. Enjoyment wa. Abi? Mosquito ti fẹ́ ogun malaria. I'm treating myself now for malaria. Yeah, mo treat ara mi fún malaria. Mo treat ara mi fún malaria and sin. Ọmọ mi náà, ó treat ara rẹ̀ fún malaria. Tá bá ti jẹun báyìí inú máa ń wá ní àmọ́ mo wá wò pé malaria náà máa ń fa inú rírun I don't know sha. Gbogbo wọn kàn complain pa ìjọba Tinubu ni ẹ gbà mí o bàbá Tinubu kí la tún lè ṣe sí báyìí o mi ì jẹ́ mọ nǹkan tí mo lè sọ inú yàrá ẹ̀ máa ń jẹ́ kójú mi funfun gbà mí. Don't you do like this? Kò ní tètè ó máa tètè tú. You understand? Kò lè last be singles. You understand? Look at these two. Ìgbà míì gan simple irun àwọn tó yẹ pé irun yìí nsìn táwọn bá fẹ́ ṣe nsìn wọ́n ṣe 10,000 ìwọ fẹ́ lọ ṣe nsìn wọ́n ní kó lọ mú 50,000 wá torí àpàní tó bá ti wà lóyè ìbò yẹn wọ́n ṣiṣẹ́ owó wọ́n máa ń ka owó ní America nàbí ti Canada ni so wọ́n máa ń pé àwọn ló máa ń léyàn lé wọ́n máa ń léyàn. Wọ́n múná lọ mí ìdí ìrírú ẹ̀ wọ́n múná lọ tó ẹ̀mẹ́wàá wọ́n ṣe mú lọ náà mú dé mosquito ti fẹ́ jẹ́yàn sí léṣe. I'm going for now ẹ jẹ́ kó ilé yẹn wá.